Hello everyone, welcome to Toyeen Talks. Báwo ló ṣe ń lọ lọ́dọ̀ yín? Okay, this is just a quick one. I'd like to thank you all for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. One. Ẹlẹ́nkejì ni pé kó wá jẹ́ sugar mommy. Àdúrà àwọn ìyá mi ṣì ó ń gbà lórí mi o. Sugar mommy. Lizzy ó fẹ́ bà ayé mi jẹ́. Ayé ẹ̀ ò dẹ̀ ní bá ayé ẹ̀ dẹ̀ máa bàjẹ́ ni. Bó ṣe fẹ́ bà ayé mi jẹ́ yẹn. Ó fẹ́ bà ayé mi jẹ́ ni. Àbí ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀ mọ̀ nǹkan tí wọ́n ń pè ní sugar mommy ni. Ẹni tí wọ́n ń pè ní sugar mommy, gbogbo oògùn ayé yìí ló máa ní. Gbogbo oògùn ayé yìí ló máa ní. Ayé ẹ̀ dẹ̀ máa bàjẹ́ bó ṣe fẹ́ bà ayé mi jẹ́ yẹn. O dẹ̀ ní nísinmi bó ṣe fẹ́ bà ayé mi jẹ́ ni. Ọlọ́run ló ní kémi náà ní àṣà jẹ́ pé mò ń ṣerú ẹ̀. Ayé a máa gbọ́ lọ. Wọ́n ní nọ́mbà mi tó bá lè ìyàwó kejì náà pé tó lọ́mọ kí ẹ̀ mo kàn ń tọ́ ni o. Nọ́mbà mi ó bọ́ bọ́kùnrin ṣe kò sọ́kọ́ àwọn kiri fún mi. Okay, mo understand ẹ̀yin wo from another angle ni. Wọ́n ní ṣé mọ̀ pé ń gbà ayé ànábì wọ́n ní kódà Khadija ti kú pé Aisha tún wá béèrè lọ́wọ́ Khadija pé nínú òun àti Khadija èwo lòun nífẹ̀ẹ́ jù. Khadija ò sí mọ́ láyé o. Ṣé mọ̀ pé ànábì sọ pé ẹni tó ti kú yẹn lòun ṣe kí ni òun nífẹ̀ẹ́ jù pé wọn ò lè fọ̀rọ̀ ẹ̀ ṣeré. Ṣé aspect ẹ̀ fi ní ká fi wọ ẹ̀sùn? No, mo kàn ń sọ ni. Ànábì wọn mọ̀ come clean fún ìyàwó Aisha. Okay. Ànábì gbọ́dọ̀ come clean ni. Nítorí ànábì lòun. Ànábì lòun gbọ́dọ̀ come clean ni. Okay. Gbọ́dọ̀ come clean. Torí ànábì ló sọ pé kúlù lè hákò wàlá kánò mú ra ànábì ló wí bẹ́ẹ̀. Òdodo àwọn òdodo mi bàbá alájà ní sùúrù. Àwọn òdodo mi. Ẹ̀wọ̀n àfáà Saheed tí ó ń búlẹ̀ ní. Àfáà Saheed ó ń sọ́pọ̀tì ọkọ ẹ̀ ní. Pé kọ́ tí ẹ lè filẹ̀ lọ́rùn. Àní pé kò sí bó o ṣe máa gba iwájú ẹ̀ kọjá bí ẹ súnmọ́ aláìmoore ní Lizzy. Ìkà ẹ̀dá ni. Ẹ ṣáà rí àfáà Saheed tó ń búlẹ̀ ní. Tóun máa gbé jáde olóńgbé ibi tí ẹ ti jọ ń polówó àfáà yẹn tún òun ló fà pé òun á sẹ́ǹdì kíní irùngbọ̀n sí àfáà Saheed kan ló tọrọ o. Nítorí pé ó bìlí pé àfáà Saheed ní platform táwọn èèyàn bá dẹ̀ ń rí pé àfáà Saheed irùngbọ̀n yín ó tún tọ́ kò bá ṣe kí ni pé a tún jẹ́ kóun rí ọjà tà. Ó bá sẹ́ǹdì ẹ̀ sẹ́mi náà ẹ̀rí tó ní òun máa dírẹ̀sì ẹlẹ́ òun máa mú ọmọ yìí ṣe wá ya múgùn báyìí. Because ó fẹ́ use àfáà Saheed ni pé jáàmà gbáko tí òun sẹ́ǹdì yẹn pé tí àfáà Saheed bá ń lò rí i pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wà àfáà Saheed ńgbà yẹn jáàmà gbáko yẹn kò ṣiṣẹ́ lára àfáà Saheed kò ṣe bẹ́ẹ̀ mi sọ pé ó ń jẹ́ kí irùngbọ̀n já. Àwọn tí wọ́n pè ń jáàmà gbáko wọ́n rí bẹ́ẹ̀ ni. Okay, again ní pé sódà tí àfáà Saheed bá ń lò ká nípò ó ṣiṣẹ́ ni. Àfáà Saheed tóun ń sọ pé ó ń bọ̀ wọn àfáà ó ń ṣe kinní kan ó ń bọ̀ wọn àfáà ìwọ dẹ̀ fẹ́ lò láti polówó jáàmà gbáko ẹ̀. Because intention ẹ̀ nìyẹn. Ó fẹ́ lò
láti fi polówó jáàmù àgbákò ẹ̀. Ẹ̀wọ̀n àfà yìí náà àfà Saidi dẹ̀ ń ṣe kí ni ó ń support ẹ̀ pé báwo la ṣe fẹ́ ṣe é because oníkálùkù ó pọ̀ débi pé oníkálùkù ń sá pé èyí tó pọ̀ fọmọ ó máa pọ̀ jù fọmọ yìí ṣùgbọ́n nítorí pé kò mọ̀re ẹ lọ́wọ́ gbogbo àwọn tó ti tẹ̀lé àwọn tí wọ́n ti bá ṣe kò mọ̀re náà ni. Wọ́n ń pe arákùnrin kan ní Kazeem Adégbóyèga ọmọ yẹn dè ní passport tiẹ̀ kánìmí ni ọmọ yẹn mo lè sú ẹ̀ fún possession passport tiẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀. Ó ní bọ́ yẹn mo mọ̀ pé láàárín òun àti bọ́ yẹn nǹkan kan ló ṣẹlẹ̀. Ó ní ó kọ̀ déédé sá fóun náà ni. Tẹ́ bá lọ wo Instagram ẹ rí bọ̀bọ́ yẹn ó nígbà tó wá sá fóun gbogbo àwọn ọ̀tá òun ló wá ń promote. Nígbà tí àfáà Saidi wá ń sọ̀rọ̀ ń bì ṣé òun ò rí àfáà Saidi pé ó ń àtàkì àwọn àfáà. Ṣé kò rí pé àfáà Saidi òun àti àwọn àfáà ẹlẹ́bọ wọ́n jọ wà ní ṣé kò rí ni. Ó rí kò ṣe pé kò rí ó rí ó ṣe wá jésìn ló ṣe wá rí pé ó bọ́ Alhaji Muyideen Bello ó bọ́ Alhaji kínní kan ìwọ ló wá fẹ́ jà fún àwọn Alhaji Muyideen Bello wọn ò ní àwọn ọmọ kéwù ó bá yẹ àwọn àáfàá jẹ́ ó bá yẹ àwọn àáfàá jẹ́ nígbà tí àáfàá Saidi ń ṣe léyìí ìgbà yẹn kan náà àáfàá Saidi hot mọ́ àwọn àáfàá kan gbáwo lòun ṣe rí pé ó bá yẹ àwọn àáfàá jẹ́ ó fẹ́ manipulate àwọn èèyàn láti wò pé ẹ rí pé ó bá yẹ àwọn àáfàá jẹ́ ṣó yẹ kó bá yẹ àwọn àáfàá jẹ́ gbà tó ń support MB kò bá yẹ àáfàá jẹ́ ńgbà yẹn. ṣé kó tẹ bá máa tẹ bá là mọ́lẹ̀ tó bá máa dá nǹkan tó máa ní agbára lẹ̀ láàrin tọkọ-tìyàwó tà láti bákọ̀ kó lórí ẹ̀ láàrin tọkọ-tìyàwó ṣe sùúrù ní o. àwọn òkè bá lọ fún Alhaja mi fẹ́ ni mo nífẹ̀ẹ́ jù wà lọ́dọ̀ ìyàwó mi ìyá méjì pé ìyá méjì nífẹ̀ẹ́ àjọyìn mo nífẹ̀ẹ́ jù kíní kan mo kàn tiẹ̀ mo nífẹ̀ẹ́ wọ́n lọ́bọ̀ tó wọ́n ni mo nífẹ̀ẹ́ jù. ilẹ̀ fún yín lẹ́nu níbi tẹ́lẹ̀ jọ́ rìkọ́ọ̀dù ara yín. Ariwo ti dà mí yàrá yìí. Ṣé bá lọ sọ bẹ́ẹ̀ lọ́dọ̀ ìyá àbèjì tó rìkọ́ọ̀dù yín. èmi ìwọ sọ fún ìyá àbèjì pé ìyá àbèjì o ìwọ ni mo nífẹ̀ẹ́ jù o àbí Lizzy Anjorin mo nífẹ̀ẹ́ jù o mi ò nífẹ̀ẹ́ ẹ̀wọ̀ o èmi ò ṣe é. ẹ má nífẹ̀ẹ́ mi o ẹ jẹ́ àpáta yìí ẹ ṣe ní sàlàwà lò ẹ ṣe máa nífẹ̀ẹ́ mi. No, mo sọ́ọ̀rì ìgbà ẹ̀dá bìrù tó lọ lọ. Mo tí mo jẹ́ láti jẹ́ kẹ́ understand Alhaja ni pé Alhaji bá sọ ọrú ọ̀rọ̀ yẹn. Ẹ wo ẹni tó ní àáfàá Saidi ń jowú. Tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ ń bì. Mo rò pé wá fẹ́ mi mo ò lè fẹ́. Mo rò pé ó fàjà. Ṣùgbọ́n ńgbà tóun máa sọ fún àwọn aráyé kí ló sọ? Ó ní nítorí pé òun ò fẹ́ torí pé òun ò fẹ́ ló wá ń ṣe kí ni lára wá ń ta. Bó tí wọ́n dẹ̀ sọ torí mi béèrè lọ́wọ́ ẹ pé ok kí ló dé tó lè fẹ́ àfa Saidi? Ṣé mọ̀ pé láti kò tí sí ń bẹ̀ rárá ìyẹn ni ó lóun fẹ́ láàárín èmi àti ẹ̀ pé kí ló dé tó lè fẹ́ ọkùnrin yìí? Ó ní àfa Saidi ó ń bá àwọn àfa àjà pé ariwo yẹn dẹ̀ ti máa pọ̀ jù pé òun náà àwọn èèyàn ò nífẹ̀ẹ́ òun pé kọ́ńbò yẹn á ti ṣe kí ni ariwo yẹn á ti pọ̀ jù fóun. Reason tó give nìyẹn.
àfáà Saheed wá ń sọ̀rọ̀ ń bì í pé nísìnyí o tí bá débì yìí o ó ní rárá o Mr. Lawal lòun nífẹ̀ẹ́ o kíní kan kí nìyẹn dẹ̀ ṣe ìyẹn sọ pé sorry má bínú. àfáà tó wá di blackmailer lénìí tí ó ń pè ń blackmailer lénìí àfáà yẹn ló ń sọ̀rọ̀ ń bì yìí o kò ṣe blackmailer lánàá was a good person lánàá ẹ jẹ́ á continue. fún ìyàwó yẹn mo fẹ́ jẹ́ káwọn ayé understand bẹ́ẹ̀ gbogbo kọjá lómi gbé gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ nínú ilé ẹjọ́ àti. nǹkan tí àwọn ń sọ nǹkan tó wọ́n ń sọ ni pé wọ́n ní Mr. Lawal ń play game pẹ̀lú Alhaja ni. wọ́n tó àwọn èèyàn lè sọ bẹ́ẹ̀ torí pé ọ̀rọ̀ yẹn wọ́n fi tani náà. ok so Alhaja dẹ̀ ń sọ fún wa pé even kó tiẹ̀ máa play game àforí àforùn ẹlẹ́yẹlé ìwọ mo fẹ́ bá lọ. tí mo fi kó Alhaja jẹ gangan nìyẹn kò ní bàjẹ́ fún Alhaja. ẹ má kó ìyàwó níyàwó jẹ ìyàwó Mr. Lawal ló wà lórí fóònù. kí kó jẹ bí bẹ́ẹ̀ bí fíkù kí kó jẹ pé tí mo fi láìkì wọ̀ lọ́dọ̀ sáàdì tó kú náà nìyẹn. àwọn èèyàn fẹ́ jẹ́ k'Alhaja máa larí mọ́lẹ̀ k'Alhaja máa bínú pé mi nígbà larí mọ́lẹ̀ my foot ìyẹn jẹ́lẹ̀ facing beach àbí ìyẹn jẹ́lẹ̀ tí mo kò ta. ok ẹ ṣe gan Alhaji Saheed Alhaja yìí náà ẹ ṣe gan ẹ jẹ́ fún àwọn public ní ẹ jẹ́ throw questions sí public ẹ jẹ́ kọ́ àwọn public pè wọlé ẹ jẹ́ gbọ́ tiwọn náà all right sir. All right. So àfáà Saheed pàtì tiẹ̀ nìyẹn òun ní pé she's always a user and the same way tó fi fẹ́ lọ àwọn àáfàá láti ja ìjà tó ń jà ń sìn ìjà tó fọwọ́ ara ẹ̀ fà. ní àná òun àti bestie ó ní àjọ jókòó kan náà ni ní èní àwọn òkè ìjà tí mo fẹ́ jà yìí mo lè dájà jẹ́ ń lò wọ́n as user. She's always a user. ìwọ tó ní ò ṣe mùsùlùmí mọ́ tó tún wá wò pé ẹ̀yin àfẹ́ má wọrí èmi máa gbèjà yín. ó nídìí sọ́pọ́ọ̀tì àwọn àfáà bí ẹ tóun bá ń gbèjà wọn wọ́n á tún sọ́pọ́ọ̀tì òun. ẹ lọ́wọ́ gbogbo àwọn ọkùnrin tó fẹ́ náà ó use bí wọ́n ní lórí Desmond. lórí Desmond ó use òun náà ni kí n sọ pé lórí ọ̀rọ̀ Desmond wọ́n jọ use ara wọn ni torí ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ yàwó àti píkà ni. ẹ jẹ́ continue. Hello kọ́là. Hello sir, à ń gbọ́ yín sir. À ń gbọ́ yín sir. Mo ń gbọ́ yín sir, ẹ tún down device yín sir. This issue has already happened. Let's look for solution. Kí ló ní àbáyọ? Kí ni Alhaji fẹ́ ṣe fún Madam Tinubu? Òun ni ṣe rí ọ̀rọ̀ tí ẹ sọ yìí. Mo rò pé ọ̀rọ̀ Alhaji nìyẹn. And gẹ́gẹ́ bí èmi ṣe mọ̀ ẹ máa gbọ́ sà. Ṣé rí kò sí ẹni tó ń báyọ̀ solve problem lórí social media. Àwọn tí wọ́n wà lórí social media wọ́n ń báyọ̀ solve problem o. Wọ́n máa ń destroy ẹ̀ ni. Wọ́n fẹ́ dig kọ́ gbọ́nú ẹ̀ kọ́ destroy gbogbo ẹ̀. At the end of the day, they can tell you pé wọ́n fẹ́ dáwọ́ fún ẹ. Ṣé rí owó yẹn wọ́n lọ fún ni? Jẹ́ dáwọ́ fún owó yẹn bá tọ́ o ò ní lè padà wá pé owó yẹn mà ti tọ́. Mo rò pé tí Mrs. Fola bá ń gbọ́ mi sìn òun ni pé kí wọ́n lọ wá bí wọ́n ṣe máa resolve ẹ̀ láàárín ara wọn kí wọ́n come to terms pé ok eye báyìí ni eye báyìí máa fún ẹ o tí wọ́n bá dẹ̀ ṣe ń fẹ́ra wọn náà
kí wọ́n jẹ́ kí ara wọn mọ̀ because gbogbo mo ń dá voice note ẹ jẹ́ ń gbé voice note wa a gbọ́dọ̀ bá tiẹ̀ jẹ́ ni wọ́n náà fún ni wọ́n máa dá fún lẹ́yìn wọ́n náà fún kò ní rí mi gbà mọ́. Ṣé ẹgẹ́ tí ń sìn mo rò pé nínú ìdílé wọn ó yẹ kí wọ́n lè resolve ẹ̀ láàárín ra wọn rather than mo sì ní voice note 250 ni ó sì wà lọ́wọ́ mi o kò ní mí nì. Bẹ́ẹ̀ni sà, but sà, kọ́pì ká ṣe ni pé even Alhaja Lizzy náà she can do something as a woman. You know how to put ẹ wá fẹ́ kí gbogbo rẹ̀ kó die down. Kọ́ pé woman yẹn nǹkan tó fẹ́ kó ṣe fún ìyá ọmọ ẹ̀. Ẹsà ṣe àwọn èèyàn máa fẹ́ lójú ni. Ẹsà ẹ jẹ́ n ṣàlàyé nǹkan kan sà. Èmi mo wà láàárín wọn tí Alhaji ní àwọn fẹ́ fi ọlọ́pàá pé kó sọ bí àwọn òun fún lówó mo ní gbogbo yẹn kò relevant why do you want to arrest her with police? ṣẹ́gẹ̀ tí ń sìn níwájú Ọlọ́run àti èèyàn Lizzy èmi àti Lizzy wà lórí fóònù tá a ní no because Alhaji mo rò pé Alhaji tí wọ́n ọkùnrin tó jẹ́ ní pé nǹkan tó bá fẹ́ ṣe wọ́n fẹ́ ṣe ni ṣé etiquette nǹkan tí mò ń sọ then lẹ́yìn tí wọ́n bá gbọ́ nǹkan tí à ń sọ yìí. àǹtí ẹ bá gbọ́ nǹkan tí mo sọ ń bì í pé mo wà lórí fóònù mo wà lórí ẹ̀ lóòótọ́ tí mo dẹ̀ ní ẹ̀rí. mo ní Alhaji sọ pé òun fẹ́ fọlọ́pàá mú pé o torí pé òun fún lówó lòun ò fún lówó Lizzy ń sọ ń bẹ̀ yẹn pé ó ní òun fi ọlọ́pàá wá nítorí pé kó lè wá ṣe DNA. ó ní òun fi ọlọ́pàá wá kó lè wá ṣe DNA but the reason ni pé òun fi ọlọ́pàá wá lóòótọ́. òun fi ọlọ́pàá wá lóòótọ́ pé òun fún lówó ó lóun ò fún lówó. Continue. Èmi sọ personally pé kí wọ́n pe Madam Fola ṣẹ́gẹ̀tì ń sìn wọ́n ń sọ pé àwọn ò ní pè mo ní ẹ pè ẹ wò ẹ pè kẹ́ ẹ jọ sọ̀rọ̀ tẹ́ ẹ bá lè pè ṣé ẹgẹ̀tì ń sìn bí àwọn lọ́ọ̀yà jọ́ọ̀jì orí Facebook yìí wọ́n ò ní àǹfààní tí wọ́n fẹ́ ṣe àwọn kan fẹ́ destroy ni wọ́n fẹ́ dig tó bá ti dig tó bá kan omi wọ́n tún fẹ́ kan òkúta. ṣé ẹ̀yin gẹ̀ẹ́sì ni at the end of the day wọ́n ní ẹjẹ́ adáwọ́ fún we are just sympathizing with her one of ni tó yẹ bá tán they won't come back. kó ṣe forí ẹ kó dẹ̀ mọ̀ pé kòtò ẹ kó ṣètò amicably pẹ̀lú woman yẹn kí ẹ kó máa fún lówó lé ni owó tó máa fẹ́ bísẹ̀sì ni. Alhaji mo rò pé issue ni Alhaja ń sìn. ẹ bọ̀dọ̀ Alhaja lè kọ́ mi tẹ́bọ̀ obìnrin Alhaja lè wà nílé òun ló kọ́ ló lọ pẹ́ ìnáwó tó kó fọwọ́ ara ẹ̀ mọ̀ pé sọ́dọ̀ fẹ́ sọ́ọ́sì àwọn ẹ̀rọ gbà òun ló ti di ọkọ ẹ̀ nínú ọtí báyìí fún bọ̀ títà láti ti ara ẹ̀ kó fọwọ́ ara ẹ̀ mọ̀ kóun náà kọ́ mi kọ́ pé wúmà yẹn kí nìkan tó fẹ́ owó léèrè kọ́ fún owó lé ọmọ tí wọn bá ń tó fọwọ́ yìí yà wọ́n fún kọ́kọ́ tí kà ọmọ pé máa lọ sùkúù kó tó wọn máa jẹ kó máa da lókòwò ni kó da lókòwò ẹ̀sìn tẹ̀ náà tó bá ń wà láàbì tó bá yìí lẹ́fẹ̀ẹ́ ó lè lọ máa bí ìjẹ̀bí lọ́wọ́ tí wọ́n dẹ̀ ìfẹ́ bọ̀ kó dé wò pé òun ò ṣe mọ́ bọ̀tẹ̀ tó bá wá sí lórí àwọn ọmọ ẹ̀ ní. Okay, basically nǹkan tẹ̀ ń sọ nítorí Alhaji ò fìgbà kan sọ pé mo ò fẹ́ mọ́ kí Alhaji come out fún pé mo ṣe ń fẹ́ o mo ò fẹ́ mọ́ Lizzy adé mọ̀ pé. òun náà ni à ń sọ ẹ̀sà ẹ wo situation yìí sìn. At the end of the day tí Fola Tinubu tó bá pàdé ọkùnrin mi ṣé Alhaji sì máa fún lọ náà ni pé mo fẹ́ fún ẹ lówó lẹ̀. tó bá tálàjì àdúgbò òun ò fẹ́ mọ́ fine but ẹ̀tọ́ ẹ̀ ní láti sanwó sùkúlù ọmọ ẹ̀ ọmọ ẹ̀ fún ọmọ wọn tiẹ̀ ẹ̀tọ́ Alhaji ní láti jẹ ọmọ ẹ̀ tí ó máa tó bọ́ sí táwọn ẹgbẹ́ yàtọ̀ jù lọ́dà tó wà ṣé ọ̀sìn burúkú Alhaji náà jẹ ní. Ṣé mọ̀ pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí
ẹ dúró sà ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó pín sí méjì ń sìn because èmi ń sọ pé ọkẹ́ ẹ̀tọ́ wọn ni tí Alhaji bá wá ń sọ bíkọ́ ọ̀rọ̀ míì tún wà nílẹ̀ tí wọ́n sọ pé ọmọ báyìí ni ọmọ mi náà ọmọ yìí ṣé ẹ̀ ń gẹ̀ẹ́sì mi sà ọmọ báyìí náà ọmọ mi náà ọmọ yìí àwọn ọmọ yòókù ń kọ́ sà. bí ọ̀rọ̀ ẹ ṣe bẹ̀rẹ̀ ọmọ ẹ ti ní ọkọ̀ tẹ́tẹ̀lẹ̀ tó bímọ ẹ tẹ̀lẹ̀ káàlà tó pàdé ẹ̀ ó ní pé òun afẹ́ tọmọtọmọ tó bá dé kó òun fẹ́ tọmọtọmọ ọmọ tiẹ̀ tó bá bí kó tẹ̀kẹ̀ kó fọmọ lọ́mọ sílẹ̀ ọmọ tó bí fún tó mọ̀ kó tẹ̀lé responsibility lórí wọn kó fún àwọn ẹni sáà education òun ló bá jẹ́ kẹ́yọ èèyàn ọ̀la ọmọ yẹn dá ọmọ Alhaji ni wọn èèyàn tó kó tó olóhùn kan bí kan kó bá bí kọ jẹ but this is to stop the issue kí Alhaja náà òun náà kó kọ́ mi kó bọ́kọ̀ ẹ̀ sọ̀rọ̀. So basically ẹ sọ pé kí Lizzy wà responsible fún àwọn ọmọ yẹn not Alhaji. Alhaja ló wà ní òun ní ọ̀tún àti nísìn ó ní fúláṣí ní ọkọ̀ ẹ̀ pé ok Alhaji dájú wa ọlọ́tún àtàyè sí ẹ̀yẹ ká sẹ́kù kékeré. tí ọkọ̀ ò bá wá ní owó yẹn láti san kọ́ kí lẹ máa ibo lẹ máa gbé yẹn sí k'Alhaja fún lọ́wọ́. bí o bẹ̀rẹ̀ kó tí o bá jẹ̀rẹ̀ kó tí o bá ó ní bífọ̀ Alhaja àyè àṣìṣe ókè o 500,000. Sà ẹ ń sọ ẹ assume ni kò ń ṣe automatic Alhaja assist ẹ responsibility ọkùnrin ni. Alhaja ti fa ọ̀rẹ́ sórí ara ẹ̀. No mo Alhaja ò tí ì fa ẹ̀yin assume ni nísìnyí. nígbà tí wọ́n sọ̀rọ̀ Alhaja sọ pé ṣẹ́rí ọmọ aláìmoore yìí ṣẹ́rí pé a tún ń dìfẹ́ǹdì ẹ̀ bọ́ ẹ̀dá tí Ọlọ́run dá ní pé kò lè moore. ẹ wo bí mo ṣe ń dìfẹ́ǹdì ẹ̀ ẹni yẹn ń gbé báyìí ẹni yẹn ń gbé báyìí a tún ń dìfẹ́ǹdì ẹ̀ pé rárá kò ń ṣe gt tiẹ̀ tó ń ṣe kinní kan tiẹ̀ kò ń ṣe léyìí a tún ń dìfẹ́ǹdì ẹ̀ ni o. à ń gbọ́ lọ. Nǹkan tẹ̀mí ń sọ fún yín ni pé nísìnyí a ti gbọ́ àwọn voice note so tí Alhaji ò bá wá ní owó tẹ̀ ń sọ yẹn ń kọ́ because ibì kan lówó ti ń jáde. ṣé Alhaji tẹ́tẹ́ bá fẹ́ ṣe nǹkan tí bá fẹ́ ṣe nǹkan bí mo fẹ́ ṣe with good intention tó pé ó mà yẹn tó bá tẹ̀ sí nǹkan ṣètò àmì kébìlì ok ó ṣe báyìí ọmọ mi lè ìrẹ̀lẹ̀ fún ìyẹn lẹ́yìn pẹ̀lú ọmọ méjì ẹ̀wọ́ ẹ̀ náà. Ok wọ́n á take yẹn into consideration sir. Ok ó máa bẹ́tà sir. All right sir. Ṣé mo bá àwa tá a wà ń bì àwa kọ̀ wá ń sọ tiwa lórí Facebook ni àwa kọ́ la máa bá wọn tó lé wọn anyway. Hello kọ́lá. Hello à ń gbọ́ yín sà. Ẹ̀jọ̀ mo kàn fẹ́ sọ opinion ti lórí ọ̀rọ̀ yẹn. Mo ń gbọ́ yín sà. Lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n dá kankan mọ̀ lórí Islam tó fẹ́ lò ní lórí tí wọ́n ní ọkùnrin jígólò òun ni kálukú ṣe kọkádàrá ti ọ̀tọ̀ọ̀tọ̀ ni tóyìn kọkádàrá ti àdé tóyìn náà fẹ́ ọkọ. Ṣé ẹ ti gẹ̀ẹ́tì ni nínú voice note yẹn bóyá January ni máa yí. Esma ṣé a máa blame lady yẹn pé ó ń béèrè much ń sìn of course ó lè máa gbọ́ ẹ máa gbọ́ mà láti ayé dé ọ̀run. ẹ̀yin ò dá ó lè má fẹ́ fi ọmọ ẹ̀ lẹ̀ òun ló bí àwọn ọmọ ẹ̀ ó lè má fẹ́ fi lẹ̀. ẹ tó bá tóbi láti fa àwọn ẹlẹ́kọ̀ọ́ káwọn ọmọ ẹ̀ wá padà kò ní cost láti gbé fún ẹ kò sí nǹkan tí ò bá máa ṣẹlẹ̀ sí in as much tó bá sì mọ̀ pé ẹnu ẹni. bóyá February March company ti wà àǹtí òun náà dẹ̀ rí pé lágbáyà yìí ti ní company ó ti ń ṣe ẹtíkẹ́ẹ̀tì mi ó lè máa wò ó pé ó yẹ kó fún mi jù báyìí lọ. ṣé nǹkan tó fi ń rìkọ́dì ẹ̀ nìyẹn. No recording kan mò ń justify. But this particular girl ó wà
tù sí ìyàwó mẹ́rin àbí nọ́mbà 2 mọ̀ pé nọ́mbà 1 wà owó ẹ̀sìn nọ́mbà 3 mọ̀ pé nọ́mbà 3 àbí nọ́mbà 2 wà bẹ́ẹ̀ ọ̀wọ́ mẹ́tẹ̀ẹ̀ta ó ń dá wọn. Nọ́mbà 4 náà mọ̀ pé ẹni sùúrù mà. Ẹni sùúrù mà. Ẹni sùúrù mà. Nǹkan tèmi ń sọ ni pé Lizzy gan mọ̀ pé mẹ́rin fẹ́ wọ ọ̀kan tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ n ṣàlàyé ìbẹ̀rẹ̀ fún yín ṣùgbọ́n mẹ́rin ṣe bẹ́ẹ̀ ni pé àwọn wà single lọ́ fi ń wò pé àwọn ń gbébì kan mẹ́wọ̀n àwọn wà single. Ok, kí lẹ fẹ́ kí Lizzy ṣe ń sìn? No, Esma, kí lẹ ẹ̀yin sọ nǹkan tẹ́ ẹ fẹ́ kí Lizzy ṣe ń sìn? Okay, ba. Okay, nísìnyí tóun bá sọ pé òun fẹ́ gbọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta báwo lẹ́yìn ṣe fẹ́ feel? Bẹ́ẹ̀ni. Okay. Esma, mo fẹ́ bèrè ìbéèrè kan mà. Tó máa jẹ́ pé ẹni tí ò rí ṣe ni Alhaji fẹ́ ṣe rò pé àwọn ìyàwó sórí social media wọ́n á sọ̀rọ̀. Adàfún yín wá wá wọn ò dẹ̀ tún ní wá adàfún yín pẹ̀lú jẹ́rí tó bá yẹ pé ní tí òbí ṣe ni ó fẹ́ kò ní já ọkọ wọn gbà ó máa wá àti ìyàwó ẹ̀rin ni. Ẹ̀gbọ́n ẹni sọ̀rọ̀ ẹ̀ get the question mi. Ká ní pé Lizzy jẹ́ ẹni tó ò rí ṣe. Ṣáwọn ìyàwó yìí máa wá sórí social media tó gbọ́kọ́ mi o. Wọ́n máa wá torí pé ní tí kò ní ṣe náà máa máa dá yín lóhùn ẹni tí ò rí ṣe náà kò ní máa jójú ẹ̀ sí kiri. O ò lè bá ọkọ tó mọ̀ pé ó níyàwó mẹ́ta pẹ̀lú ọmọ mẹ́fà ó wá máa jójú òfò ní gbogbo. Ṣé rí ijó yẹn kó tó fẹ́ ọkọ ló fi ń jójú ẹ̀? No, then ìgbà tó wá ń gbé single person ọ̀ ẹni tó wà fún ìlú lọ fẹ́ ó lè máa jójú ẹlẹ́yà ẹ̀. No, nǹkan tí mò ń sọ ni pé èmi ò ní gbà yẹn pé kó tó fẹ́ máa yìí ló ti ń jó ijó ẹ̀. Ẹ dúró lè ní ẹnì kan fẹ́ ìyàwó mẹ́ta sí kọ̀rọ̀ tí ò dẹ̀ sọ fún wọn pẹ̀lú súnà fámílì tàbí background lèmi náà ti wá. Téèyàn wọ́n ní pẹ̀lú Kùránì pé tí wọ́n bá fẹ́ ìyàwó léèyàn ó máa lọ gbà á jẹ́. Ìjẹ́ Lizzy gba àwọn pípù yìí àti ìyàwó ìjọ wo ló ti jẹ́ kọ́. Nǹkan tá a tún máa béèrè ni pé ǹjẹ́ àwọn mẹ́ta tẹ́ ẹ sọ yìí ǹjẹ́ wọ́n jọ wà nílé? Exactly. Wọ́n ọjọ́ wà nílé ẹ̀mẹ̀gbọ́n mà. Ẹ ní sùúrù mà. Mọ́mì ẹ máa gbọ́ mà. Àwọn mẹ́ta tẹ́ ẹ ń sọ yìí wọ́n ọjọ́ wà nílé. Sórí pé ayé ẹ ti bàjẹ́
ìwọ náà wo bí mo ti màmá yẹn mo mọ̀ pé màmá yẹn wà factual. màmá yẹn wà factual lórí ọ̀rọ̀ yìí bọ́ nítorí pé àwa fẹ́ rìdíìmù ẹ àwa ṣe gbogbo eléyìí bá a ṣe ṣe yìí sìn wá wò pé irọ́ wọ́n plant wọn ni ó rí i pé wèrè ọ̀rọ̀ wèrè nìyẹn. ọ̀rọ̀ wèrè ni because this woman ẹ rí i pé bí màmá yẹn ṣe ń yí mi èmi náà tún ṣe kí ni mo tún yí màmá yẹn pé ok ẹ jẹ́ àtúwò from this angle. bọ́ tó o bá ti báyàn ṣe bá báyìí a ní blackmailer ni wọ́n ti di blackmailer wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú gist lover ni níbi tí wèrè ẹ ti wá parí dé o tún lèmi ni mo pa Mohbad o rí pé ọ̀rọ̀ wèrè ni o tún wá gbé ẹ̀yin justice for Mohbad àti rẹni tó pa Mohbad o òun ni kẹ́ ẹ máa bú o ayé ẹ ti bàjẹ́ o. ẹyọ kan ẹ máa gbọ́ wọn ọ̀jọ̀ wà nílé tẹ́ ẹ bá lọ mọ wọn ọ̀jọ̀ wà nílé ẹyọ kan tó jẹ́ kẹta yìí ṣé ń gẹ̀ẹ́tì ni. ó ti kọ méjì ẹyọ kan ló kù. ṣé ẹ ti gẹ̀ẹ́tì ẹ̀ ń sìn? To me, I will not blame Lizzy according to voice note tí a gbọ́. I will rather blame the man. kí ni mo sọ ń bẹ̀ yẹn? nígbà tí ọ̀rọ̀ yìí kọ́ ṣẹlẹ̀ mo ní ẹ má bú àwọn méjèèjì. bọ́bọ́ dìgólò yìí gangan ló yẹ kẹ́ ẹ fókọ̀sì lé lórí. mo tún ní victim làwọn méjèèjì láì mọ̀ pé wẹ́ẹ̀ client wa ni a gbọ́dọ̀ ṣe kí ni bó tilẹ̀ jẹ́ pé àásò òótọ́ díẹ̀ a gbọ́dọ̀ wò pé báwo la ṣe lè redeem ẹ̀ as a client. nítorí pé èèyàn jẹ́ amrọ̀bà ń sìn tó bá lọ bá lọ́ọ̀yà tó bá lọ bá adájọ́ lọ́ọ̀yà sì stand fún. àwọn èèyàn a lot of àwọn èèyàn láti stand fún. torí pé a rí pé ok for the fact that kò wá client wa ní kò wá ní jẹ́ client wa ká wá máa wò ó pé ká máa speak against ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé even ní lọ́ọ̀yà ọ̀rọ̀ lọ́ọ̀yà gan tí lọ́ọ̀yà bá dé court àwọn nǹkan kan wà tí lọ́ọ̀yà máa concede pé lóòótọ́ client òun ṣe lóòótọ́ ó ṣe ṣùgbọ́n kò yẹ ká wò from that angle pé client yìí ṣe ká wá jù sẹ́wọ̀n adájọ́ kò yẹ ká wò bẹ́ẹ̀ ní yẹ báyìí ó ṣẹlẹ̀ ń gbà báyìí ó ṣẹlẹ̀ ń gbà báyìí. a tún try láti wò pé ok bíkọ́ àwọn ìyá kan wà pé ẹni burúkú lọmọ yìí ṣe ọmọ yìí ní ìkà tó wà ń bẹ ǹjẹ́ a fi client wálẹ̀ a fi lẹ̀ gbàtí ìyí tó jẹ́ ọ̀rọ̀ tá a dé ọ̀rọ̀ DNA a yànnàná ẹ̀ pé àwọn ò ní support DNA irrespective of anything. ajẹ́kọ̀wọ̀n èèyàn mọ stand wa lórí DNA pé no. ẹ rí i pé lórí DNA when it comes to Mohbad DNA gan bí àyàwó Mohbad stand the same stand náà la ṣì ń ní lórí ẹ̀. ìyẹn ò sọ pé nítorí pé à ń dúró fún ká wá sọ pé eléyìí ó DNA ó yẹ kó ṣe DNA lóòótọ́ a sì dúró lórí ẹ̀ pé ná. ẹ jẹ́ á máa gbọ́ lọ.
gbogbo àwọn obìnrin yẹn ni victim. No ṣe rí kò ń ṣe decision àwa láti sọ pé kó kọ ọkùnrin. ṣé tó bá yẹ ń pé kò wà bẹ́kàrọ̀ àbí kíní ṣé wúrọ̀ àbọ̀ àyè ṣé ó máa yọjú. Nǹkan tó ń sọ nìyẹn. ẹ dúró kò lè yọjú torí pé tí ò bá wà bẹ́kàrọ̀ wọ́n máa dára wọn ní ìyálé àti ìyàwó ẹni tí ò dẹ̀ rí tí ò jẹun kánú náà kò ní máa lọ jójú òya ìgbà tí Alhaji tó fi wà ní fẹ́ẹ́. madam ní ẹni tó jẹun kánú yẹn láti wọ́n ní ẹni tí obìnrin ń bọ́ wọ́n ní kò yẹ kó jójó òyà pé nítorí pé kò ní tìjú lòun náà ṣe ń jójó òyà knowing fully well pé obìnrin ló ń bọ̀. ẹni tí ó bá ń bọ́ obìnrin òun wọ́n ní òyìn lè jójó torí ó ní nǹkan láti fi jó ó ní nǹkan láti fi ṣe ìyanràn pé òun tọkùnrin ṣe madam yẹn ní láti ń jíjó òyà torí obìnrin ló ń raṣọ fún ló ń fún lóúnjẹ nǹkan tí madam yẹn ń sọ ń bẹ̀ nìyẹn. òun tó tó yà nínú kínní ò ní wá máa ṣe. gẹ̀ẹ́tì ẹ̀ mà ṣẹ́rí gbogbo nǹkan ló ní bágèjì tiẹ̀ ṣẹ́ ń gẹ̀ẹ́tì mi mà òun ni pé ìwọ tó fẹ́ lọ fẹ́ celebrity ìwọ náà mọ̀ pé ìwọ náà di celebrity ṣé ẹ ti gẹ̀ẹ́tì nǹkan tí mò ń sọ so báyìí náà lọ fẹ́ni tó ti níyàwó nísì gbọ́dọ̀ bẹ́ẹ̀ kí gẹ́ yẹn àtẹ̀bágéèjì wọ́n jọ máa wọjọ́ wọ́n jọ máa tó fi lè ní tó fi lè ní rest of mind yẹn. nísìnyí ṣe rí inú géèmù tó wà nílẹ̀ yìí. nǹkan tí olè dúmọ̀tà ìyẹn Lizzy Anjorin tó fi lè ní rest of mind òun ni pé òun àti ó gba ọkọ èèyàn ń sìn yá a fi síbẹ̀ pé wọ́n ní ó gbà á torí tíyàn bá gbọ́kọ ló sáré lọ fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí lọ́wọ́ ìyẹn ring pé tí Lizzy bá wọ àǹkárá òun náà gbọ́dọ̀ wọ àǹkárá ọkọ náà wọ àǹkárá nítorí pé gbogbo àwọn nǹkan tó so mọ́ ọkọ tó gbà nìyẹn. Lizzy dẹ̀ wà lórí pé mo gbà náà nìyẹn torí ọ̀dájú ni ẹni bá ń ṣiṣẹ́ ní ọ̀nà sẹ̀mẹ̀ tó ń ṣe fàyàwọ́ èèyàn ò ní ṣe fàyàwọ́ kó má dájú torí a lot of people ni wọ́n á ti pa lọ́nà yẹn a lot of people ni wọ́n á ti gbẹ ẹrù ẹ̀ lọ́nà yẹn. àní nítorí pé àní sọ pé nítorí pé ó ṣáàtì òbí ó lówó for the fact that péyàn lówó tó o bá lo ọ̀nà jìbìtì kó wá fi lówó bí Nàìjíríà ṣe máa ń celebrate àwọn ìbàjẹ́ nìyẹn o àwa ní ó ṣàti lówó yẹn náà ẹ fẹ́ mọ̀ ọ̀nà tó tini náà òyìnbó ò ń ṣe bẹ́ẹ̀ èèyàn jẹ́ yahoo òun ó tún jẹ́ píkà fún yahoo ìyẹn Lizzy Anjorin. ẹ̀yin náà dẹ̀ mọ nǹkan tí yahoo ń ṣe láwùjọ píkà fún yahoo àwa ní gbogbo nǹkan tí bọ̀bọ̀ yẹn bá ṣe sí Nàìjà lórí owó yahoo òun àwa ní òun fi ń de property lẹ̀ fún fi ń fún ní property owó yahoo tóun náà lára nǹkan tóun nílé níṣẹ́
owó yahoo wà ń bẹ̀. Ó sọdọ̀gùn mọ́ bọ̀bọ́ yẹn náà lọ́wọ́. Ó blọ́ọ̀kì ẹ̀ ní pé tó o bá dún pẹ́rẹ́ ìjọba UK á mọ̀ nǹkan tí ẹ ṣe tí lè fi jó. À ń gbọ́. mo tó wà nílẹ̀ yìí òun ni pé Mr. Lawal himself ó play game ẹ̀ ni Mr. Lawal wà calculative níbi tó ń lọ ni ṣẹ́gẹ̀tì ń sìn irrespective of anything ṣẹ́gẹ̀tì ń sìn and mistake tí àwọn ẹlòmíín máa ń ṣe ni pé màá wò pé nítorí pé èèyàn kan ti ṣe favour fún mi rí mo gbọ́dọ̀ fẹ́ ni that's a mistake. bí àbí ẹ wá gbàgbé yẹn ẹ mọ̀ pé àwọn obìnrin a máa ń tọ́ra wa irú bọ̀bọ̀ yìí nígbà tí mo ní mo gbàgbé ẹ̀ yẹn ó máa ń gbé ọ̀hún ní búkù kan wá ó ní kájọ sí company kájọ sí kìlì ìjọ kan ni mo wá rí ó fi ìdíṣí àti tiẹ̀ sọ́ọ̀tì ó fi ti ìyàwó ẹ̀ last second ó wá fi ti tèmi láti lórúkọ company kájọ fẹ́ kí o. ó ti máa máa rí fèrèsèrè ó máa jẹ́ kí destination ó ti fẹ́ yàwó ó ti bí mọ́ọ̀sì ó lẹ́gò ẹni tó bá ti lọ tó lọ ní lọ́wọ́ tó ti lọ fẹ́ ẹni tí kò wà better off than you problem ni. Wọ́n máa yí dẹ̀ máa ké kò dẹ̀ gbogbo tí wọ́n máa ṣe mo gbé kúndùn sí fún torí pé tó bá yẹ pé kò ṣàwọn sí rìkọ́dì mi Lizzy àyè máa jọ tọ́ndà ọlọ́run á dẹ̀ dúró sí ibẹ̀ ṣe lọ IDSC tó sọ pé ó wá máa kúrò fún ọmọ tó bí. Ṣẹ́rí máa gbọ́ bà. Màdámù yẹn ní ọlọ́run á dúró tì yín lórí nǹkan tẹ́ ẹ sọ pé lórí DNA. Gbà mí wà because èyí tí mo ṣe igan mo tún gbìyànjú ni because bí ṣe máa ń ríre straight ni mo lè fẹ́ sọ pé kéèsì tí mo ṣe jù nínú orí Facebook yìí tó yíwọ́ òun ni kéèsì ọmọ burúkú yìí torí báwo la ṣe fẹ́ defend gbogbo àwọn kìíní kò ṣe defend. Ọdún wo mo fẹ́ fi defend the voice note kò ṣe defend for real ṣùgbọ́n kẹwàá wo bí òun ṣe jẹ́ ògbójú olè á wá jáde á dẹ̀ fẹ́ máa yí nǹkan tó ṣe defend. Èmi ò rírú ẹ̀ rí o because tá a bá wò ó nínú pé à ń sọ̀rọ̀ smartness kò smart a lè fi wé ọmọ tèmi bí nínú smartness kó wá wò ó pé voice note yìí you cannot defend it. Òun á dẹ̀ lo aṣọ ẹ̀há á dẹ̀ wá síta á dẹ̀ wá tún máa defend the voice note. No, because mo ò rírú ẹ̀ rí. In most cases mo máa ń fẹ́ avoid the voice note pé kí n má gbọ́ torí client mi torí kò sí bó o ṣe fẹ́ defend yẹ. Àbí ẹ jẹ́ a lọ sínú kan nù voice note yẹn. Ó ń bọ̀. Ẹ wo ó ní ìgbàgbé àwọn ọmọ mi tí wọ́n á dájú ẹ̀yìn ìwé wọ́n ní níwọ̀n tó mọ̀ mí sọ́kùnrin ìfọwọ́ márùn-ún ṣe rí. Ṣẹ̀gbọ́n ní ṣòun lè gbàgbé àwọn ọmọ òun ni. Láti ní ṣé mo lè gbàgbé àwọn ọmọ òun ìwọ tó mọ̀ mí ìwọ Fọlá tó mọ̀ mí. Ó tún béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé mo lè fọmọ báyàn ṣeré. Kátẹ̀ wá sọ pé ìyẹn Lizzy o lè túmọ̀ tẹ̀ yìí ó wà nínú géèmù yìí kátẹ̀ wá sọ pé ó wà níbẹ̀ ká sọ pé kò sí níbẹ̀ o
ṣe mọ̀ pé irọ́ tó ń pa ni pé àwọn ń plan ẹ̀ ni ká wá sọ pé ó wà ń bẹ̀ for example ká ní ó wà ń bẹ̀. èèyàn ní ìwọ tó mọ̀ mí ṣé mo lè fi ọmọ báyàn ṣeré ni ò ń gbọ́ ọkùnrin tó ń sọrú ẹ̀ ó dẹ̀ sì dé mọ́lẹ̀ ó dẹ̀ sì ń ṣépè fáwọn ọmọ ẹ̀ ó sì ń sọ pé gbogbo ọmọ yẹn làtíkọ́ ló bí ògbójú olè nìyẹn ó jalè ń dùnmọ̀tà olùgbójú náà ni ó jalè ní Canada wọ́n ní ẹná ké ń Canada ó tún lògbójú náà ni wàá wá jáde lójoojúmọ́ wàá wá máa fún àwọn ọmọkùnrin yìí ní èpè kíkan wèrè eléyìí náà yẹn láti yìí náà nítorí àtẹnujẹ á rí obìnrin àjèjì tó ń fún àwọn ọmọ ẹ̀ lépè kò lè sọ̀rọ̀ torí àtẹnujẹ á máa gbé wọn ṣépè pé eléyìí gbọ́dọ̀ kú ni pé eléyìí ó gbọ́dọ̀ gbé àwọn ọ̀tọ̀ ọmọ ẹ̀ sí ni wèrè eléyìí láti yìí náà á wá dákẹ́ nítorí nǹkan tó fẹ́ jẹ. Mò ń bọ̀. Postman ni. Nítorí nǹkan tí ó fẹ́ jẹ kó wá wò ó pé irú ẹni tó ń ṣerú ẹ̀ ṣé ìfù ni ṣé ó ju ọ̀rọ̀ voice note tí Fọlá gbé jáde lọ tó fi jẹ́ pé gbogbo ọmọ ẹ̀ ó gbọ́dọ̀ kú according to her. Láti wá jẹ ó jẹjà ó jẹun mọ́ ó jẹ ọpọlọ ẹ̀ mọ́ oúnjẹ kò wá mọ̀ pé irú obìnrin tó bá ń ṣe bẹ́ẹ̀ ò ń ṣe obìnrin gidi. Irú obìnrin tó bá ń ṣe bẹ́ẹ̀ ìjọ tí ìwọ náà tẹ́ ẹ bá ní misunderstanding nítorí pé ọkùnrin àti obìnrin á máa ní misunderstanding á ṣe jù bẹ́ẹ̀ lọ fún ẹ bí kí ìwọ náà kú ni. Ó wá jẹ oúnjẹ ó jẹ ọpọlọ mọ́ oúnjẹ kò wá mọ̀ ìyàtọ̀ mọ́ nínú ọ̀tún àti òsì kò mọ̀ èwo ló tún ráìtì mọ́ àti èyí tó ráìtì mọ́. ẹ jẹ́ kọ́ntínú pẹ̀lú ọ̀rọ̀ wa ọ̀rọ̀ pọ̀ tá a sì máa sọ. ti kúrò lórí tébù nsìn ṣé ń gẹ̀tì mi rà mo rò pé ọ̀rọ̀ DNA ti kúrò lórí tébù. ẹ máa gbọ́ mà ẹ tọ́. ṣẹ́rí nígbà tí lẹ́yìn tèmi ní ó ti kúrò DNA ti kúrò lórí tébù there years after àbí year after. ṣé mọ̀ pé gbà yẹn ló tún gbógun ló tún jáde DNA ọmọ wèrè yìí ló tún jáde pé DNA. ló tún jáde pé DNA Látìdé ń sọ pé òun ò mọ ọmọ tó máa ṣe èyí tí wọ́n sọ pé ó bí fún Látì ọdún wọn ló tó fẹ́ dàgbà Látì náà tún ń kakuléètì ń bẹ̀ yẹn ni lórí àwọn ọmọ tó wà ńlẹ̀. èyí tó tiẹ̀ bí fún gbé ọdún wo ló fẹ́ dàgbà how many years to this time.
ó sì ní ọmọ kékeré yẹn sì ní long way to go. àwọn ọmọ tí ó ti dàgbà àwọn ọmọ Fọlá yẹn kò mọ nǹkan tí wọ́n lè jẹ́. Lizzy lè padà wá ṣe ẹrú lọ́dọ̀ àwọn ọmọ yẹn lọ́la ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. bí ṣe sọ pé ó lè wá ṣe ẹrú lọ́dọ̀ àwọn ọmọ yẹn lọ́la ó lè ní láéláé ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ nítorí tí wíẹ̀ ò bá mọ́ ẹ̀rù nǹkan tó ń bà ń sìn ní pé kí n má tòṣì mo róṣìírí o kí n má tòṣì tó o bá gbọ́lọ̀ ńlẹ̀ tó o bá gbé owó sílẹ̀ Lizzy amówó. amówó á fi Ọlọ́run ńlẹ̀ pé ìwọ ló mọ̀. but má wà surprise tó o bá rí Lizzy tó ń ṣe ọmọ ọ̀dọ̀ fún ọmọ Fọlá lọ́la ìyẹn tó bá wáyé bẹ́ẹ̀ má wà surprise because ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ inú ayé yìí ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Hello ma. Hello ma. Hello ma. Nǹkan tá à ń sọ ni pé ìyẹn ti kúrò lórí table. Ṣẹ́gẹ̀, we cannot crucify her because of that. Ṣẹ́gẹ̀ tí ń sìn. Ìyẹn máa gbọ́ mà. Ìyẹn máa ń ṣe nǹkan míì. Ìyẹn máa ń ṣe nǹkan míì. Tí a ti ṣetán. Tí a dẹ̀ wá wò pé ok nǹkan tí mo sọ yìí Ṣẹ́gẹ̀ tí ń sìn àwọn èèyàn ní náà kò yẹ kó o sọ ṣé ẹ ti gẹ̀ẹ́tì nǹkan tí mò ń sọ. sórí bí mo ṣe ń pákéjì ẹ ń bẹ̀ mo tún pákéjì ẹ pé ókè ó ti sọ́ngbà báyìí bọ́ ó lè jẹ́ mistake ẹ má jà crucify ẹ wèrè ìwọ tó jọ ọmọ wèrè tó di aláìmoore lénìí. ẹ má jà crucify ẹ nítorí yìí tó ti sọ. èmi personally. no èmi personally ma. mọ́mì èmi personally èmi ò ní crucify ẹ because of that ìyẹn máa ń sọ àṣìsọ èmi bí mo ṣe wà yìí mo lè sọ àṣìsọ ńgbà míì tá a máa rí ẹlòmíì tá a pèèyàn sí ọ̀dà pé nǹkan tó o sọ yìí kò yẹ kó o sọ bẹ́ẹ̀ èèyàn ní gbogbo wa. ó ti kúrò lórí kinní. a ti kúrò lórí yẹn. ẹ bá bíbí léèrè tó máa jẹ́ kí máa yìí kó máa lọ fíṣítì ọmọ ẹ̀ rẹ́gúlárì. kò ń ṣe ìyẹn ò ń ṣe responsibility Lizzy máa yẹn ni responsibility máa yẹn láti lọ fíṣítì. Lizzy ti kọ́ láyè tí a kò ní jẹ́ kó lọ. ẹ rí pé màmá yìí ń sọ òótọ́ ọ̀rọ̀ kọ́là yìí ń sọ òótọ́ ọ̀rọ̀ bọ́ a tún ń gbé kúrò lórí ẹ̀ pé náà máa yí ni máa yí ló yẹ ká ẹ focus lórí ẹ̀ nítorí pé à ń wò pé client wa yìí àbí kí ni ká ti gbọ́ lẹ́nu ìsìn àwọn tá a wá ń ṣerú ẹ̀ kí ló wá ń pè wá blackmailer òun ni pé aláìmoore ẹ̀dá bí wọ́n ṣe máa operate nìyẹn. ẹ dúró máa rò bẹ́ẹ̀ kí ló dé tí màá yẹn ti lọ síta tó bá ti jáde ó ní kó máa pè wú láàárọ̀ kó máa pè tó bá fún. ẹ wá ní sùúrù mà ṣe rí question yìí máa dá yín lóhùn based on voice note tí a gbọ́. and voice note tí a gbọ́ ẹ rí i pé gbogbo voice note yẹn Lizzy kọ́ ló ń kọ nínú voice note yẹn òun ló ń kọ rẹ̀ no ẹ ní sùúrù mà ọ̀rọ̀ bẹ̀rù Lizzy kọ́ ẹ ní sùúrù mà kò bẹ̀rù Lizzy mo mọ máà náà kò bẹ̀rù Lizzy ṣé ń gẹ̀ sí mi ṣé ní no ẹ ní sùúrù mọ́mì nítorí ẹ jẹ́ n ṣàlàyé fún yín nǹkan tó ṣẹlẹ̀ láàárín yẹn ni pé
máa ní yóò complain fún Lizzy pé mo ṣì ń fẹ́ obìnrin. Hold on. Mo tún fowó àtọmọdé yín lẹ́nu. Àsọ̀rọ̀ pé títẹ́ mọ́ǹsì. Ìgbà tó kúrò nílé ọmọ 3 months kí Lizzy ó tànú ọlọ́run náà. Nǹkan tẹ̀mí ń sọ fún yín ni pé máa yóò sọ fún Lizzy kò complain. Ẹ máa gbọ́ mà. Òun náà ni tẹ́yìn bá mọ́mì tẹ́ ẹ bá listen sí bọ́. Lizzy orí pé o ti ya wèrè. Ìwọ wo bá a ṣe ń defend ẹ̀. Wọ́n fẹ́ roast ẹ̀. Wọ́n fẹ́ deal pẹ̀lú ẹ̀ squarely. A tún wá ní àràrà òun kọ́ má nìyí ni. Wọ́n náà wò ń sìn àwọn èèyàn tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ yìí sí wọ́n á wò pé aláìmoore lọmọ yìí lóòótọ́. Wọ́n ń rí ẹ àsìkà. Wọ́n kọ́là yìí ni ó hot jù. Kọ́là yẹn ń wò pé náà ẹ jẹ́ ń roast ẹ̀ mo ní rárá ẹ má roast ẹ̀ bẹ́ẹ̀ yẹn. Àtúwọ́n máa ń ṣe kí ni àtúwọ́n rárá arákùnrin yìí ni responsibility wọ́kọ́ tarákùnrin yìí ni. Note tá à ń gbọ́ kò sọ fún Lizzy pé ọmọbìnrin yìí mo ṣì ń fẹ́. Voice note yẹn ló tún àṣírí nǹkan tó wà nílẹ̀ mà. Tó bá dẹ̀ wà tó bá àdúgbò díẹ̀ ní tó wù gbọ́ tó wà. Mo fẹ́. But ibẹ̀ ní sọ fún yín ni pé ẹ jẹ́ ká wá sí ọ̀rọ̀ ó fẹ́ kò fẹ́ sílẹ̀ we talking about children. This man left a 3-month-old. Ṣe rí òun ni ẹ wò to me. Esna to me. Esna ẹ máa gbọ́. Ó rí i pé mo tún ká lòlò. Túwò mo tún ká lòlò. Because arábìnrin tí kọ́là yìí, she knew what she was saying. But I want to defend the client. Of course, she defeated me on this issue. But more because we have to defend our clients. Ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ lọ́ọ̀yà tó lọ sí ilé ẹjọ́ ni. Bí lọ́ọ̀yà ẹgbẹ́ bá ṣe ń sọ̀rọ̀ lòun náà á máa ṣe kí ni lòun náà ní rárá o. Ẹ máa gbọ́. Èmi ṣe máa support Lizzy based on the voice note that this man is being calculative in dealing with Lizzy. Ó dẹ̀ sọ fún woman yìí pé wọ́n dúró síbì kan wàá kàn máa gbádùn ní tiẹ̀ ni. Àmọ́ sọ fẹ́ anybody o kí wọ́n kàn máa gbádùn ní tiẹ̀ ni. Ṣé etiquette mi mà? So nígbà tí ó dẹ̀ fẹ́ arábìnrin yìí náà according to information tí mo gbọ́ ní pé it did not go at first kò sọ pé bí báyìí lòun lọ. Ṣé etiquette ń sìn? Ibòmíì ló sọ fún arábìnrin yìí náà. So èmi ò ní blame Lizzy. Lizzy lè má mọ nǹkan kan láàárín yẹn. So ìyẹn ò wá ń ṣe fọ́ọ̀tì Lizzy. Lizzy ó tún gbọ́ nǹkan tá à ń sọ ń bì. A tún ṣì ń defend ẹ̀. Despite pé ṣẹ́rí màmá tó ń sọ̀rọ̀ yìí kọ́là tó ń sọ̀rọ̀ yìí wọ́n mọ̀ nǹkan tó ń sọ. Ṣùgbọ́n èmi àti agbẹjọ́rò a dúró pé àràrà mọ́mí ẹ̀yin náà ẹ̀ ṣe tún wò from this angle. Angle yẹn ẹ̀ ṣe tún wò ìyá yẹn á tún ní rárá mo ò ní gbàṣẹ ẹ̀yin náà ẹ̀ tún wò from this angle. Àwa di blackmailer lẹ́nìí kò dùn wá o. Ó kàn jẹ́ kọ́wọn èèyàn mọ̀ pé bí aláìmoore ṣe rí nìyẹn. Kò sí nǹkan tó máa ṣe fún aláìmoore. They cannot change. Àwọn
àwọn exes tí ó ní náà the same thing tí wọ́n ń sọ náà ní pé aláìmoore lọ́mọ yìí mo ṣoore fún ni ẹ̀yà máa gbọ́ ọ̀rọ̀ màmá. It's about the little children, the underage involved. That should be the responsibility. Responsibility máa yẹn nìyẹn kò ń ṣe responsibility Lizzy. Lizzy can only advise them to do this. Màmá ò tún gbà. Okay. Tẹ́mi náà lè jẹ́ mọ́dà tí mo bí ọmọ ti tèmi tí mo dẹ̀ mọ̀ pé ìyàwó tí mo gà ní ọwọ́ ẹ̀. Ìrọ̀lẹ́ mi pé. No, mọ́mí, ẹ má ní wọ́n gba ìyàwó lọ́wọ́ ẹ̀. Èmi ò fẹ́ kẹ́ ẹ lo statement yẹn pé wọ́n gba ìyàwó lọ́wọ́ èèyàn kan. Ọkùnrin yẹn ò ń ṣe minor mà. Kò ń ṣe minor. Adult ni. Òun náà wò pé mo fẹ́ fẹ́ lágbájá. Mọ́mí, ẹ má jẹ́ aṣọ pé Lizzy ń pretend. Okay, ẹ jẹ́ go by voice note tí a rí. Ṣé ń gẹ̀ tì mí mà? Voice note tí a rí yẹn lèmi ń wọ́kàn ń sìn. Èmi ò ọ̀rọ̀ pretend kọ́ lélẹ̀. Èmi fẹ́ ẹni tí mo mọ̀ pé ó ní ìyàwó orí náà lèmi ò ṣe lè fẹ́ ex mi tí mo sọ pé ó is a nice man yẹn. Tí n bá fẹ́ni tó níyàwó tí mo dẹ̀ mọ̀ pé ìyàwó ẹ̀ kò wà capable housewife ni màmá bí léèrè ọmọ ọmọ yẹn báwo wọ́n ṣe máa jẹ́. Ok, ẹ ṣe rí ọ̀rọ̀ tí ẹ sọ yìí mà. Àwọn tí ẹ sọ yìí mà. Ẹ wò, mo wà lórí fóònù pẹ̀lú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣẹ́gẹ̀tì ń sìn. And nǹkan tẹ́ ẹ sọ yìí Lizzy ń béèrè lọ́wọ́ man yìí. Ṣé rí ọ̀tọ̀ ní kó o béèrè pé báwo ni ọmọ yìí ṣe máa jẹun? Ó dẹ̀ ní òun ń béèrè. Ṣé ẹ ń gẹ̀ẹ́tì mi? Ó ní òun ń béèrè lọ́wọ́ ẹ̀ pé òun máa ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé ẹ ti ṣe nǹkan báyìí fún lágbára? Tó bá dẹ̀ ní òun ti ṣe kí lóun fẹ́ ṣe? Kò ń ṣe pé òun ló máa mọ́nítọ̀ ẹ̀. Bọ́ géèmù tí máàlì yìí play esma géèmù tí máàlì yìí play ẹ máa gbọ́ for the fact that o fẹ́ send owó right? A man should be a man. Not that pé. Mọ́mì, àwọn kan la máa fún advice yẹn o. Ṣé gẹ́gẹ́ mi mà? Òun lèmi ń sọ pé àwọn kan la máa fún ní advice yẹn. Ẹ ṣe gan mà. All right ma. Ẹ ṣe gan mà. Lizzy kan ló máa sọ́ọ̀tì ẹ̀ out, bàbá ọmọ ló máa sọ́ọ̀tì ẹ̀ out. Exactly, èèyàn ò lè gbọ́, èèyàn ò lè fẹ́ ẹni tó jẹ́ kó níyàwó èmi ò ní lè sùn. Ṣé rí pé iṣẹ́ agbẹjọ́rò kò ń ṣiṣẹ́ kékeré? Ẹ wo bí Lizzy ṣe lọ jalè ní Ìdúmọ̀tà ń sìn. Tó bá fẹ́ pe agbẹjọ́rò á tún defend ẹ̀. Kí èèyàn jẹ́ agbẹjọ́rò kò ń ṣiṣẹ́ kékeré o. Because agbẹjọ́rò á sì máa sọ pé báyìí ló ṣe rí. Ẹ wo bá a ṣe ń defend ọmọ olè Ìdúmọ̀tà. In fact, tó bá jẹ́ pé ẹjọ́ olè Ìdúmọ̀tà náà ló gbé wá. Tó bá jẹ́ client ti wà á sì wò ó pé ẹ ṣe jẹ́ àwọ̀ from this angle.